ṣé ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń kọ́ tẹ̀ ń parẹ́ tá à ń kọ́ tẹ̀ ń parẹ́ tá à ń kọ́ tẹ̀ ń parẹ́ orí afẹ́fẹ́ yìí náà láti mọ rí confirmation rẹ̀. Ta ni ò gbọ́ sọ̀rọ̀ Tonto dike ń gbà yẹn nígbà kòró kó tó dìgbà kòró gan ni tóun àti Churchill tí wọ́n da gbogbo ẹ̀rú ó búbúbú kódò sọ̀sọ̀sọ̀ olóko rẹ̀ kéré ó ní ìṣẹ́jú kan ni igbá kan ni ìkòkò bàbá sásùn tí gbogbo èèyàn stage show fún wọn fọ́lọ́ àmélòó làwọn tiẹ̀ tí nígbà yẹn bóyá ara ń ṣèṣe 2019-2020 kéèsì yẹn le gan gbà yẹn kò pẹ́ tí pé ti Kòpógìrì tó ń wọ̀ tó ń sunkún tó pe Kòpógìrì tó ní kó wá ṣe bàbá fọ́mọ òun tí yẹn rìkọ́ọ̀dù ẹ̀ pamọ́ tó tún gbé rìkọ́ọ̀dù ẹ̀ síta tó ń búlì ẹ̀ tó ń embarrass ẹ̀ mo rántí pé ìyá Don Davis Madam Deborah Okeze wọ́n ṣe show fún un nígbà yẹn pé kílé tó ń sunkún sí kó mọ gbàdúrà fọlọ́run kó ṣàdúrà sọlọ́run pé gbogbo àwọn tó bọ́ ní táìmù kòró gbogbo wọn nífẹ̀ẹ́ rẹ̀ kó má sunkún toró rò pé bóyá òun ti sáré rí Kòpógìrì òun ti réyàn míì ó sáré bẹ́ẹ̀ mọ́ ó ra mọ́tò fún yẹn ó ṣe gbogbo ẹ̀ yẹn gbà ó tún sá lọ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ṣe bóun la gbọ́pọ́n ti reconcile wọn àwọn kan wá ní àwọn padà sọ́dọ̀ ara wọn wọ́n kàn approve co-parent ni so ìgbà tán bá máa padà sọ́dọ̀ ara wọn sán máa wá dágbére fún yín àwọn tí wọ́n ń pariwo lórí social media tí wọ́n ń pretend bíi pé àwọn ò fẹ́ràn mọ́ ṣebí ń gbà tí àṣírí padà tú a gbọ́ pé wọ́n sì ń dóra wọn ọkọ sì sọ pé ṣebí mo sì dó ẹ mọ́jú ni ẹ jẹ́ wọn mọ̀ tàn yín ṣé ẹ mọ̀ wípé mo sọ fún yín mo ní òkè òkú lòkú padà rè èyí náà lẹ́lẹ́ran kó yá gbẹ̀yìn gbogbo àwọn ìyá wa tí wọ́n ṣe sùúrù tí wọ́n ní sùúrù ti àwọn bàbá tá a sọ wípé wọn ṣe gbàṣàwò àwọn náà mọ reason tí wọ́n fi jókòó síbẹ̀ torí ẹ̀ lẹ́lòmíì ò kí ṣe fẹ́ńfẹ́ single mother sórí single mother kò sí ni ó sì máa padà sọ́dọ̀ ọkọ rẹ̀ àárọ̀ especially tó bá ti lọ sọ́tún lọ sósì kó lè dàbí even tó bá padà rọ́kọ gidi gan tó bẹ́tà ẹni tó fi lẹ̀ o ò lè jẹ́ number one níbẹ̀ ibi tóbìnrin bá ti jẹ́ the first woman kò dàbí ibi tó ti lọ tò lẹ́yìn o òun rèé nìsín mo rí tó grant interview kan pé bọ́rọ̀ yẹn ṣe yí tó òun ò bá bàbá ọmọ òun jẹ́ fọ́mọ òun ò rojú ẹ̀ láì dáa fún ìgbà kan àwo kan gbogbo àwọn tán stage show bóyá around 7 or 8 years ago ní nígbà yẹn àwọn dà gbogbo àwọn show ọjọ́ yẹn dà lẹ́nìí ó náà ti lọ ó ti bọ́ ẹ̀rí tí Kòpógìrì fojú ẹ̀rí ń gbà yẹn ni gbogbo conversation wọn nìyẹn gbé sórí social media tó disgrace yẹn gbà náà bó ṣe jẹ́ nìyẹn kò síbi tó dàbí ilé I'm telling you títí dè níyì àwọn obìnrin míì wọ́n regret pa àwọn àtọkọ àwọn fi ràn án lẹ̀ torí ìta yẹn ó bítà gan I'm telling you àwọn ọkùnrin míì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tó ń fẹ́ ó ti níyàwó rí tó jẹ́ pé àwọn náà mọ̀ pé kì í ṣe obìnrin àwọn kì í ṣe ìyàwó àwọn ó lè dọ̀la kọ́mọ tó ti bí síbì kan kó padà soríire kó ní òun fẹ́ kí ìyá àwọn àtàbá òun reconcile ẹ wo táìmù Mohbad nígbà yẹn ṣe bá gbọ́ pé ó ti fẹ́ reconcile ìyá àti bàbá ẹ̀ bó ṣe máa ń rí nìyẹn especially tọ́mọ bá ti wà ń bẹ̀ ó la ṣe ń sọ ibi tọ́mọ bá ti wà èèyàn kì í jàjà díjú ń bẹ̀ wọ́n jàjà díjú ó ṣe gbá ṣàwó ṣèkòkò bàbá sásùn fún ọ kò sẹ́nì kankan tó ní kó o máa fìyà sómi ọbẹ̀ but èèyàn máa ń sẹ́nu po níbi tọ́mọ bá ti wà ṣùgbọ́n tó bá fíw pé ẹlòmíì àti ẹ̀ ní gbogbo èèyàn kọ́ ni ó bímọ gbogbo èèyàn kọ́ ni ó ṣe gbá àwọn tó ń ṣe yẹn gan rawọ́ sọ́lọ́run kó ṣe tàwọn fáwọn ni I'm telling you ẹni tí ò níyàwó tí ò lọ́kọ tí ò bímọ tó dẹ̀ wú kó ṣe they are all begging God that God Almighty should remember them too àbí ṣé wọn kì í bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tó bá wá bẹ̀bẹ̀ tọ́lọ́run ò ṣe is a different thing ẹni tó dùbúlẹ̀ àìsàn òun náà ń gbàdúrà fún àlàáfíà ni káwá sọ pé gbogbo èèyàn kẹ́ni ẹ̀ lálàáfíà èwo iṣẹ́ gbogbo èèyàn kọ́ ni ó lálàáfíà ẹni tí ò ní ó sàmọ̀ bẹ lọ́hùn fún àlàáfíà náà ni bó ṣe rí nìyẹn so ìbá jẹ́ pé wọ́n agree co-parenting ìbá sì jẹ́ pé wọ́n ti padà tún fẹ́ra wọn padà gbogbo ẹ̀ náà ayọ̀ náà ló bá dé is a confirmation of nǹkan táwa ń sọ níbí wípé ní àjò dàbí ilé kò síbi tó lọ kò sórí orí pẹpẹ àbórí àtẹ̀tàn fẹ́ gbé ẹ sí kò lè dàbí ibi tó ti jẹ́ pé wọ́n ní champion wọ́n mọ́mì tó bá ti wù ọmọ wùwà burúkú jẹ́ lé ọkọ̀ òǹdí ẹrù ẹ kò séyàn tán lè fẹ́ lé ẹ bọ́n bá fẹ́ yàn lé ẹ jù bẹ́ẹ̀ lọ kò lè bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lékìsà bí àgbà
kò sẹ́sẹ̀ tán lè sí ọ tó bá jẹ́wọ́ ni ó jẹ́ jòkó kó di champion síbẹ̀. Wọ́n ní tóbìnrin bá pẹ́ lé ọkọ yìí máa ń dàjẹ́. Lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn single mother tán fi lé ọkọ wọn lẹ̀. They are regretting till today. Wọ́n kàn máa pretend ni, kì í ṣe gbogbo èèyàn ló máa ṣojú abẹ́ ń kó bí Madam Mewolaka. Ṣé mọ̀ pé àwọn she's truthful. Àwọn sòótọ́ pé ìgbésẹ̀ yẹn ó padà dùn àwọn padà regret ẹ̀. But not everybody can be truthful like her, because ẹni ẹlẹ́ni gan tó tún wá sòótọ́ fún yín èébú náà lẹ tún ń bú. À ń bọ̀sibọ́sí làwọn yòókù ṣe ń pretend. Kò sẹ́ni kankan tínú ẹ̀dùn pé òun àtọkọ òun fira wọn lẹ̀ ni mo ṣe ń sọ fún ẹ. Ìwọ tó bá fi ọkùnrin tó ti níyàwó rí tí ìyàwó yẹn ò bá kú mọ́ rí rẹ bíi pé wọ́n nìkan níyàwó ní ọ̀dọ̀ ọkọ yẹn. Ẹni tó ti kọ́kọ́ tó ti lọ ibi tó lọ yẹn kò dùn mọ́ nú. Wọ́n máa pretend wọ́n máa purọ́ ni. Kọ́ mọ́ purọ́ ni, kò síbi tó dàbí ibi tó ti jẹ́wọ́ mọ́mì wọ́n ní àkọ́kọ́. So tó bá dọ̀la tí wọ́n bá pàdé lẹ́sẹ̀ ògbèjì wọ́n lè padà reconcile. Irú Churchill báyìí ní ìsìn. Mo rántí gbà yẹn pé Tonto sọ pé ó purọ́ pé bàbá Ọbásanjọ́ pé òun lọ́mọ bàbá Ọbásanjọ́ pé àṣẹ gardener bàbá Ọbásanjọ́ ni àṣẹ àwọn tí wọ́n máa ń tún flower nù léṣe lọ́dọ̀ bàbá Ọbásanjọ́ ni bàbá rẹ̀. Tó ń sunkún gbà yẹn tó grant interview àwọn tá a bá follow case wọn yóò ti máa lọ bí 10 years ní ìsìn. Tó ní ó purọ́ fóun pé Ọbásanjọ́ ló bí òun àṣerọ́ ni àṣẹ gardener Ọbásanjọ́ ni bàbá ẹ̀. Tó purọ́ tó rojọ́ bóyá òótọ́ sì ni àṣìná bara wọn jẹ́. Kò sẹ́ni tí ó lè sọ pé wọ́n lè padà wá ṣe reconciliation tán ṣe léni yìí pẹ̀lú bọ́n ṣe spoil ara wọn tó tán wá rojọ́ ara wọn láìda. Ṣó ti wá tán kóbìnrin kan ti wá sáré lọ fẹ́ kó ti lọ fẹ́ Churchill nísìn. Ṣé rí wípé ó máa sún ni nísìn tí ìyáálé ti padà yìí ìsídà kò gbà fọ́lọ́run pé ìyáálé ti dé tàbí kó kẹ́rù ẹ̀kọ́ ọmọ lọ bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ single mother bàbá ọmọ wọn lè padà gbà wọ́n padà later in future. Kò sí tí ò lè ṣẹlẹ̀. Ìwọ tó dẹ̀ fẹ́ single father náà o ti mọ̀ pé ìyáálé tó lọ tó bímọ fún wọn lè lọ pàdé ara wọn lẹ́sẹ̀ ògbèjì kó di pé ọ̀rọ̀ ọjọ́ yẹn ò rí bẹ́ẹ̀ báyìí ní ìgbà kan àwo kan before you know it tọmọ tiẹ̀ tún ti wà ń bẹ̀ wọ́n làwọn fẹ́ reconcile tí ọ̀bà tẹ́ ẹ lọ́rùn bá gẹ lọ máa fà tọ́mọ rẹ̀ lẹ́yìn. So bó ti jẹ́ nìyẹn ibi tẹ́ ẹ bá wà ẹ dibẹ̀ mú ẹ wá àlàáfíà ẹ wá ìfẹ́. Ẹ̀ṣẹ̀ tó ní ọ́ sí ọ̀hún ń gbọ́ bá dé gbòòrò ẹ dákunṣẹ́ látijọ́ tó ti wá lọ gbòòrò ṣé kò ríyàn mí pé ni kí lẹ́ tó tún fi wá ṣe reconciliation bí bó ṣe rí nìyẹn. àjò dàbí ilé má jẹ́ kéèyàn tán ẹ̀jẹ̀. In fact tó bá jẹ́ pé o kì í ṣàkọ́kọ́ gan bẹ̀ tó bá ti jẹ́ pé o ráyọ̀ ń bẹ̀ jókòó ẹ síbẹ̀ tí ìbá ti ṣe pé o ti wà ń bì kan tẹ́lẹ̀ that is your own first marriage. Jókòó ẹ bẹ̀ ló wá ń ṣí kiri bí tasutasu ẹ̀ mọ́ kòkòrò kan báyìí tí wọ́n máa ń rìn group yẹn tí wọ́n máa ń pupa báyìí wọ́n máa ń ṣí ká ní ẹ bá rí wọn tí wọ́n ṣí wá bí wọ́n máa ṣe wìrìn tó bá yá wọ́n tún ṣí lọ bòmíì tasutasu ni ẹ máa ń pín ṣe máa ń ṣí kiri nu. Ẹ̀yin má tara yín láàmú gbogbo tí wọ́n ń fẹ́ èbó bú fún yín lórí pẹpẹ tí wọ́n ń ṣe pé kò sí equal right bí kankan bó bá wù ọ́ gbọ́ bó bá wù ọ́ kó onírọ́nu ó nu congratulation o inú tèmi ti ẹ̀dùn sí torí mi láìkí kéèyàn máa jà especially ẹ̀ tán ti nífẹ̀ẹ́ ara wọn tì lánàá wọ́n wá máa wá jà mi láìkí ẹ̀. So congratulations it is well. Bẹ́ẹ̀ bá sì sọ pé ẹni tó ti lọ kí wọ́n má gbà padà mọ́ there is always a reason. Ṣé mọ̀ oríṣiríṣi danger náà ló lè ti wà ń bẹ̀ mọ irú àwọn èèyàn tí wọ́n ti jọ tún bára wọn pàdé lójú ọ̀nà. Nevertheless there is all the tendency pọ́n tí wọ́n ti fira wọn lẹ̀ tẹ́lẹ̀ tán ti lọ fá wọ́n tún lè decide to come back. Kì í ṣe pé òṣèwú ń bẹ̀ ìwú náà wà ń bẹ̀ o àbí òye ń bá ní ìsìn because irú obìnrin yẹn mọ iye àwọn ìrìn àjò tó rìn irú ọkùnrin yẹn náà mọ iye òkò tí wọ́n ti sọ. But nevertheless it is not impossible fún àwọn méjì tán ti lọ kí wọ́n padà especially tí wọ́n bá ti rí i pé kò sẹ́lẹ́gbẹ́ oko rẹ̀ jọ́sí tó ló kéré 2 minutes jọ́sí tó ní í ṣe irọ́ tó ló pa fóun tó ní olóhùn ní bàbá Ọbásanjọ́ ló bí òun tóun padà rí pọ́mọ ọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ ń bá rẹ̀ gbogbo jọ́sí òun ṣé kò tún wá wí bẹ́ẹ̀ mọ́ ni wọ́n ráyè gbogbo yẹn mọ́ iná ti wọ̀ oníkálukú ti mọ what's up bó ṣe jẹ́ nìyẹn. Jókòó síbi tó bá wà jókòó lé ọkọ rẹ ọba sì ti wọ ọfà báàgì ẹ bí ọba dé gbòòrò tó ọbọ gbòòrò ọba rí pé ò sí nǹkan kan bẹ̀ your head go correct ẹ ṣeun.